Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Captain of the band, come forward. Come down, Captain. Do you have your handkerchief with you? Clean your face. Look fresh. You need to look fresh because they are giving you a fresh plot of land. Not a plot, a pot of land. Ladies and gentlemen, we invite the man of the moment, the enigma, the teacher, the leader, the philosopher, the lyrical undertaker. Ladies and gentlemen, your hands together for Abbas Akone Obesere as he presents to his band captain a plot of land. Ọlọ́run ọba ló máa ń ṣàdéhùn tí kì í yẹ̀, àmọ́ ó gba àwọn ẹ̀dá kan náà láyè tó jẹ́ pé tí wọ́n bá ṣe àdéhùn á fi àṣẹ láti ọwọ́ ẹ̀ ìpè àdéhùn tó ṣe ìnà mo lọ́wọ́ sí i. Bí èmi ẹrú Ọlọ́run, èmi ọmọ yín, èmi tí ń jẹ́ nǹkan kan tó jẹ́ pé Ọlọ́run wá ní kẹ́ẹ̀ka fún nǹkan kan tí gbogbo yín tẹ̀ ń wò mí, tẹ̀ ń fẹ́ mi. Mo ń jọ Ọlọ́run ni o, kì í ṣagbára kankan o, lágbára ò sí bẹ́ẹ̀ o, àbí mo mọ̀ ọ́ ṣe ò sí bẹ́ẹ̀ o, àìmọye tó mọ̀ ọ́ ṣe táyé ò rí o, àìmọye tó mọ̀ ọ́ ṣe táyé ò wo bẹ̀. Mo wá ń fi títóbi Ọlọ́run, mo tún fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ dúró tì mí títí di àsìkò yìí. Tọ́lọ́run bá ọ̀dẹ̀ ní jẹ́ kí n jọra mi lójú níwájú yín, torí nínú tí mo gbádùn jù láyé, tí mo fẹ́ràn jù láyé mi, ó ní kí n máa pọ́nyàn lé. Tí n báyìí tí ì rí bí pọ́n èèyàn tó súnmọ́ mi lé kì í tẹ́ mi lọ́rùn. Tó súnmọ́ mi tí mo mí ní wípé ẹ ń bá láǹfààní àti déwájú mi, àbí tí mo láǹfààní àti pàdé, bí máa wù mí kí n máa pọ́n wọn lé. Torí mo mọ̀ pé èní yìí yẹn máa lọ, ọ̀la máa dé, gbogbo tó bá ti wá ṣe é lẹ̀ á wá dìtàn. Torí náà ká ṣá máa ṣe dáadáa. Ẹ rí eléyìí tá a fẹ́ ṣe lénìí kì í ṣe pé bóyá mo jẹ ẹgbẹ́ mi lówó kankan ni, àbí mo jẹ báǹdì mi lówó kankan ni mo ṣe fẹ́ ṣe é. Mo fẹ́ ṣe nítorí wípé Ọlọ́run gbà mí láàyè àti ṣe. Mo fẹ́ ṣe nítorí wípé àwọn tí wọ́n jẹ́ bàbá lẹ́yìn mi, torí gbogbo àwọn tó ń bá mi ṣeré yìí kò sọ́mọ nínú wọn o, bàbá ní gbogbo wọn. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀yàn kan bá sọ pé bad boys on stage, ní máa bí mi nínú ni. Bad men on stage ni àgbàlagbà ni wọ́n mọ rírì mi, èmi náà mọ rírì wọn. Ó ti yé, ó jẹ́ kí n ronú láti gbé ètò yìí sílẹ̀ pé mo fẹ́ ṣe báyìí. Ilẹ̀ tí mo fẹ́ fún wọn yìí níwájú Ọlọ́run tí a kì í pè jẹ́rìí irọ́. Wọ́n ń pe bọ̀dá kan ní bọ̀dá Bọ́lábọ̀ ní tí olórin lẹ̀gbọ́n mi náà. Àwọn dà bọ̀dá Bọ́lábọ̀ ní tí wọ́n ní wọ́n ti jagun lọ níbi 5 years ago. Èmi àti wọn lájọ lára ilẹ̀ yìí èmi àti ẹ̀gbọ́n Bọ́lábọ̀ létí lájọ lọ rà. Ó ti yé yín. So mi ò dẹ̀ kí ń ra tí ò dáa, gbogbo tí ò bá ti dáa mi ò ní kówó lè, tó ní mo mọ̀ pé iṣẹ́ tí mo ń ṣe iṣẹ́ tó lágbára ni. Mi ò kí ń sùn, mi ò kí ń wó, débi pé àánú mi máa ń ṣe àwọn olólùfẹ́ mi wípé Abbas ó ń ṣiṣẹ́ gan, wàhálà yìí ti pọ̀jù, máa fún rẹ̀ sí mi. Èmi dẹ̀ máa ń wò ìgbé ara là ń búra, ó dẹ̀ tún máa ń ròyìn pé mi ò lè
Ọlọ́run ò ní dá mi gúnlẹ̀ torí ó dá mi lójú pé bí mo ṣe ń bọ̀ ní ayé iṣẹ́ tí mo gbé dání yìí Ọlọ́run ti mọ̀ sí àti okun ẹ̀ tá a máa ń pè ní okun àtagbára agbára tí màá fi máa ṣe tí òfin ní rẹ̀ ní gbogbo ẹ̀ lọ́lọ́run ti gbé wọ̀n mi kódà nígbà míì tẹ́ bá lẹ́nu mi tó síìkì lọ́ba ní lágbájá kan síìkì máa ní iṣẹ́ wo ló ń ṣe tó fi síìkì náà wọ́n á ń ṣe wàhálà gan màá wá tún wá gba abẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bí mo ṣe ń ṣe wàhálà tó Ọlọ́run máa dá mi gúnlẹ̀ màá tún wá bẹ̀bẹ̀ àlàáfíà fẹ́ nìyẹn tó kọ́ náà jọ kó yọ̀ǹda àlàáfíà fún ẹ̀wẹ̀ má jẹ́ sọ̀rọ̀ jù mo fàsìkò yìí kí gbogbo ẹ̀yin bàbá mi kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹkú dìde o ẹ̀yin tí a máa mi lóríṣiríṣi Alhaji Kamal Òtúkókó OJC gbogbo lẹ̀ fún yín o ìyá mi ìyálọ́jà láti ìlú Ìbàdàn Sàràtù Láyà Dùkẹ́ wọ́n bẹ níbí Alhaji Musa Alani mo kí ẹkú dìde Alhaji Rasheed Ayinde mo kí ẹkú dìde gbogbo ẹ̀yin èèyàn jankan-jankan lẹ́wà bílẹ̀nì kò sí èèyàn yẹpẹrẹ míì torí pé tó o bá fojú yẹpẹrẹ wò lẹ́nì láàrin ìṣẹ́jú àyà ó lè di dọ́là kó gbọ́ bó ti di bílíọ̀nìyà tó o bá ti fojú tí tó o fojú kéré ẹ̀ o náà fojú kéré ẹ̀ pípa tí ń jẹ́ nǹkan kan òun yẹ̀yẹ́ ni ni àmọ́ máa ń dùn mí páyé kí n gbóló ṣiṣẹ́ òun ló jẹ́ kí n pariwo tí mo pátá yìí o mi ò ní mo fẹ́ pariwo òṣìlẹ̀ o gbogbo eré tí mo ń sáláyé mi ni pé mo fẹ́ kọ́ mọ́ṣáláṣí lára pátá kí n dẹ̀ pé gbogbo ayé kan wá bá mi ṣí mi ò ní mo fẹ́ pariwo òṣìlẹ̀ láyé mi kò wá sí mi lọ́kàn rí àmọ́ àwọn kan tí ń hùwà kan wọ́n máa ń fẹ́ gbé àwọn tí ò tó mi wọ́n á gbé lé mi lórí èmi ò dẹ̀ kí n jàjà mo jù ẹ́ lọ ẹjọ́ èmi ò kí n jà ìjà mo jù ẹ́ lọ láti bí 20 ọdún sẹ́yìn gan mo máa ń bá Ọlọ́run mi sọ̀rọ̀ pé ìwọ Ọlọ́run bá a bá lẹ́ni tó dá mi tó mọ̀ pé mi ò dẹ̀ kí n ṣẹgbẹ́ ẹ̀ ní ọ̀nà gbogbo nǹkan tó gbé lé mi lọ́wọ́ má gbà mí láàyè àti sọ síta pé mi ò kí n ṣẹgbẹ́ ẹni náà àmọ́ tẹ́ni yẹn fi máa mọ̀ pé mi ò ń ṣẹgbẹ́ òun ni kò máa ṣe fún mi bí mo ṣe sọ fọ́lọ́run nìyẹn ó dẹ̀ máa ń ṣe é àmọ́ ṣe yọ́ rí pàtọ́lọ́run tí ń ṣe yẹn kò séyìí tí mo ń pariwo ẹ̀ síta Ọlọ́run ọba tó wá gba ẹnu àwọn wòlíì sọ̀rọ̀ ó gba ẹnu àwọn àfáà sọ̀rọ̀ láti bí ọdún 3-4 sẹ́yìn wípé òun ń bínú sí mi gbogbo ọ̀dẹ̀ ní ìbínú Ọlọ́run sọ pé gbogbo orin tó wù ṣe fún mi mò ń pamọ́ra ipò ń fẹ́ kí n máa pariwo fáyé ipò yẹn ló ń jẹ́ káwọn ẹlòmíì fẹ́ máa take me for granted wọ́n máa fẹ́ máa fojú yẹpẹrẹ wò mí pé mi ò jẹ́ nǹkan kan ẹlòmíì kan owó tí ò yẹ kó fi lọ̀ mí á fi lọ̀ mí torí pé àwọn kan àtọ́jẹ́ ìgbésí ayé tí wọ́n ń gbé ìgbésí ayé kan máa pariwo ibi tán tí ì jẹ́ wọ́n á máa fojú ẹ̀ wò wọ́n pa àwọn ni wọ́n tóbi jù tí wọ́n dẹ̀mọ̀ pé wọ́n tó kẹ̀kẹ́ ó ti yẹ yín àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fọ́nà tó fààyè gbà mí torí ẹ̀ mo ṣe ni mo fẹ́ ṣe ìṣílẹ̀ yìí o torí ẹ̀ mo ṣe ni mo gbà tí ó di pé mo fẹ́ pé mo ti mo pé lọ́dún yìí yẹn mo ní ó dáná màá wá pariwo láti fi ilé 5 ṣe celebration birthday mi mo wá tún ní lẹ́yìn ẹ̀ gbogbo àwọn ọmọ mi lẹ́yìn mi I'm sorry gbogbo àwọn bàbá lẹ́yìn mi látòrí captain apá wípé màá fún gbogbo wọn nílẹ̀ ilẹ̀ tí mo ń sọ yìí tí fẹ́ fàyọ́ bẹ̀ lẹ́ẹ̀kan ni pé 2 years ago wọ́n bẹ̀ mí kí n ta ìkọ̀kan fún wọn ní 1.5 million mo ní mi ò rí ta one plot wọ́n fi ń bẹ̀ mí láti rà á ẹ̀gbọ́n bọ́lábọ̀ ní ti torí ẹ̀mọ́ níṣẹ́ ni wọ́n á jẹ́rìí sí ilẹ̀ táwọn pè ní 1.5 million ní 2 years ago tí mo ní mi ò tà àmọ́ tó ti máa pé nísìnyí o mo dẹ̀ wá fẹ́ fún àwọn tó tájọ́ ń ṣiṣẹ́ pé orí kọ̀ọ̀kan tí kì í dẹ̀ ṣe 40 oná máa gbalẹ̀ yìí tí n bá pa owó yẹn papọ̀ lórí nǹkan tí a tún ṣe àmọ́ ẹ̀yìn àgbàlagbà ẹ̀ lọ́sọ pé ẹnìkan kì í jẹ́ kí lẹ́kọ̀ọ́ kò fẹ́ òun ni mo ṣe fẹ́ ṣe é mo tún wá ní a máa yọ̀ǹda ilé kan fún ẹnìkan ilé yẹn lè kéré àmọ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé
àlùbáríkà ni bó ṣe kéré mọ́ yẹn tí èèyàn bá tẹ́lẹ̀ sí tó bá wọnú ẹ̀ báyìí àlùbáríkà dé bá ẹni yẹn tí n bá fẹ́ fúnyàn ní owó títì màá ní ṣàbá mi mánéjì ẹ̀ owó àlùbáríkà ni èmi mọ̀ pé tí n bá fi ọwọ́ mi tí mo fi fún èèyàn ní owó tó láǹfààní àti gbà á wàhálà ìtẹ́ni yẹn tó bá fi owó yẹn síbi tó dáa àmọ́ àlùbáríkà ló ń kó sílé torí mo ń ṣe wàhálà gan ọlọ́dẹ ìdè lájẹ ẹ má jẹ́ àsọ̀rọ̀ jù ẹ jẹ́ àtẹ̀síwájú kábíyèsí yóò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ wájú yín o ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ gbogbo tí bá kù sí o ẹ ṣàforíjì fún mi o mi ò mọ̀ rọ́ṣọ́ o torí ọlọ́run ẹ ṣàánú mi mo fi títóbi ọlọ́run mo fi bẹ̀ yín ó yá tálẹ́ ní àkọ́kọ́ captain wa Alhaji Adéyẹmọ Akeem ó ti yé ẹ̀dìdé torí ọlọ́run adúpẹ́ akú oríire ó yá mi ò ní jó pẹ́ torí àwọn èèyàn mi sọ pé àfi kí n kọrin fáwọn èmi ò lè sọ pé mo fẹ́ kọ orin kankan lẹ́nu àmọ́ wọ́n dúró ń do pé mo gbọ́dọ̀ kọ orin màá dẹ̀ tún ṣe kí ni màá kọ náà ni ó yá Sàláù bí Ṣàráfà adúpẹ́ akútẹ̀síwájú onígọ́gọ́ wa nìyẹn yìí máa lu gọ́gọ́ bígbà tó jẹ́ pé wàláì ní òtí ẹ̀ lè sọ Aláàjì Múdàṣírù ẹ ṣe kíákíá lórí a máa lùlù a máa kọrin àádẹ́jọ orúkọ náà mi Saheed ló wà wájú mi náà ok Aláàjì Saheed Múdàṣírù ok alright congratulations ẹ má jẹ́ ọpẹ́ ẹ má sùn lé àròjọ mọ́tòlókò Adégòkè Akeem Mọ́gàjì wọ́n forúkọ tiẹ̀ náà sí láì lùlù láì kọrin sí ọ̀nà àbálùbáríkà sí ọ̀yá Àyànwálé Ọpẹ́yẹmí àkútẹ̀síwájú tó bá wù ilẹ̀ lè fi ṣe o àmọ́ tó dùn mímu jù pé kí ní ọ̀run kọ́kọ́lọ̀ pò wá láṣìírí kárí kọ́ bẹ́yàn bá lòun bẹ́ẹ̀ tà olódi nǹkan ẹ̀ àmọ́ mo bẹ lọ́hùn kọ́lọ̀ kún wa lápá káàdì ṣe Alhaji Aṣíwí Ajálárú Gbanasukú ẹ̀yìn náà súnmọ́ bí ọ̀yà ti congratulations ojú òní tiwa àdìrú àdìgbàmọ́ yín lọ́wọ́ ọ̀la títóbi ọlọ́run gbogbo ẹ tó bá nígbàgbọ́ nǹkan tí mo ń ṣe nínú yín àdìrú àdìgbàmọ́ lọ́wọ́ Ayọ̀ọ́lá authentic ọ̀gbẹ́ni tí mo ń ya kí nínú ọ̀yà mi ò ní pẹ́ lórí àwọn orúkọ ìtorí ọlọ́run Fápẹ́tù Solomon wí èyí ń gbóló wà ọ̀yà ńgbà ìwọ́n tó ti lọ ọdún kan ní báńdì ogun ló lò Michael wọ́n ti ṣe sọ́bẹ̀ ilẹ̀ yìí o wọ́n ti nítorí kálukú fún un wọ́n ti ṣe sọ́bẹ̀ ẹ̀ so Olúwatósìn àbí Olúwatósìn Michael Mustapha Ọlátúnjí Ìṣọ̀lá Robert wọ́n ti lọ Olúmídé keyboard ó yá kíákíá torí ọlọ́run ẹjọ́ ẹjẹ́ àṣẹ pápápá Olúmídé nìyẹn akú oríire ojú òní tiwa Àlàmú Ìdòwú ọ̀nàrẹ́bù kíákíá ẹ bọ́ síbi torí ọlọ́run Ọlátọ́jú púpọ̀ nǹkan ọ̀nàrẹ́bù Ìdòwú Ọládì púpọ̀ láti ó ti lọ congratulations oya Rahim Sharafa Ọlátúnjí Saheed Sharafa okú oríire ó sì yé Ọlátúnjí Saheed ìwọ lójó Ọlátúnjí Saheed àdókì lámọ̀ ẹ̀ sí òsì ọ̀rọ̀ Kazeem Hafiz corona
Hamzat Wasiu láti Mushin ọlọ́gbàlẹ̀ sí Ìbàdàn. Imam Akim Lawal, Imam mọ́ṣáláṣí tèmi Alhaji Abbas Akande, the paramount king of music. Àwọn dà Imam ó dàbí wọn ti jayé lọ, ẹ bá mú un dání fún wọn. Ẹ̀yà ọ̀rọ̀jọ́ mú Solomon. Má jẹ́ gbọ́dọ̀ mi tó kú bọ̀, Ìjìnlẹ̀ Baba Kudus. Ìjìnlẹ̀ Baba Kudus. Àwọn dà wọ́n ti jayé lọ, ẹ bá wọn tọ́jú ẹ̀. Ṣóyẹmí Olúwaṣẹ́gun Wonder. Pápá àpárí àbúrò rẹ̀. Jùbírí Òjòlówó. Jùbírí Òjòlówó oníyẹn. Azeez Ọlámídé. Ó dáadáa, Azeez Ọlámídé dá, Ọlámídé dá. Ẹjọ́ ẹjẹ́ àṣẹ kíákíá. Sálùpọ̀. Sùrájú Àlàbí. Sùrájú Àlàbí. Wọ́n lọ jẹ́bẹ̀. Ok, Jábẹ́lé. Ó yá yá gbàgbà. Congratulations, a kú tẹ̀síwájú. Bátsọ́mọ́ Michael Ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n kò tí lọ lókùn ọmọ báńdì. Ó pọ̀ o. A kú oríire o. Alhaji. Ara Adémọ́lá. Ìjìnlẹ̀ ti dé. Ìjìnlẹ̀ gbórí wọlé. Ó yẹ bá ń gbé fún Ìjìnlẹ̀. Ẹ gbé fún 100. Ẹ gbé fún Ìjìnlẹ̀. Ìjìnlẹ̀ kú oríire. Ó ti yé ojú ẹni tí. God power Obìnrin kò sí bí. God power yìí ọmọ tó ṣe àwọn POP nínú ilé mi kan ni. Àmọ́ mo máa ń gbádùn ẹ̀. Ó dẹ̀ sọ fún mi jọ́gbọ́n pé Alhaji òun fẹ́ kọ́lé. Pé báwo ló ṣe fẹ́ ṣe mo wá ní màá fún un lẹ̀. Kò sí bí ẹ tọ́jú ẹ̀ pamọ́ fún. Ogun mọ̀ pé mo fún un lẹ̀ báyìí o. Obìnrin ò tí mọ̀. Mutiu Rahim. Àkàndá èèyàn nípa ìwà àti ìṣe, nípa kárẹra nílẹ̀, nípa kápọ́nyàn lé kádẹ̀ má fojú pààyàn rẹ̀, tí ó dẹ̀ kí ń fi àníyàn owó àbí fi owó bá àyàn ṣe, tó dẹ̀ tún jẹ́ni tó tún lawọ́, tó tún gbìyànjú pé àwọn tó ń bọ̀ lẹ́yìn káwọn náà lè jẹ́ èèyàn. Ìyẹn ló jẹ́ kí ọjọ́ òní jẹ́ ọjọ́ ìyàlẹ́nu fún gbogbo ẹni tó ń wọ bí. Tán wò pé àbérè ni àbí èṣeré àbérè ni tán dẹ̀ ń débí. Tán wá sọ pé this is the judgment day. Kò sí nǹkan tí mo fẹ́ fi wíṣ wọn ju orin tí bàbá wọn ti kọ sílẹ̀ kó tó kú. Ìyẹn bàbá wa late Alhaji Barrister Barusati tó sọ fún wọn yìí pé ọmọ lọ́jọ́ bí ó bẹ̀rẹ̀ kó jó, ijó ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ dìde kó jó. Ọmọ lọ́jọ́ bí ó dìde kó jó, ijó ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ dìde kó jó. Wàá ṣe 80, wàá ṣe 90, wàá ṣe 100 lọ́lọ́lúwa. Onífàìsàn ló gba nínú ayé yẹ. Ọmọ lọ́jọ́ bí dìde kó jó. Nínú orin Alhaji Abbas Akande Obesere, àgbà kí bàbá gúnwà àti gbogbo ilẹ̀ Yorùbá káfàtà aṣíwájú wọn kò sásàdà nínú orin ẹ̀. Ìkan tí mo lè fún wa ní pé tó bá wòlíì rìn wàá mọ̀ nípa Báíbù, tó bá àfáà rìn wàá mọ̀ nípa tírà, tó bá bàbá rìn wàá mọ̀ nípa àṣàkáṣà. Ó lọ. Then my wish to him is for more progress and achievement, adding an addition of blessing and progress to his age and the family at large, and to all the fans of Alhaji Abbas Akande Obesere. Sidophobia, Agbakinboba Gunwa, long life and prosperity. Thank you, God bless you. You're highly welcome. Agbamania, gbogbo Ìbàdàn, ẹ kú oríire sà, ojú òní tí. Kọ́látúndé Ìdúdèjì, Oda, Bansa, Oya Bansa kejì nìyẹn. Lateef Ọlábóyè, ẹgbẹ́rẹ̀. Lateef Ọlábóyè. Má sùn lè. Má kọjá mi olùgbà náà. Abọ́lájí Fọlárànmí, ẹ̀gbọ́n Bọ́lábọ̀ ní tí nìyẹn. Ẹ bá wọn tọ́jú ẹ̀. Ọlátúbọ̀sún Ọlárẹ̀wájú, Fábọ̀dé Ṣẹ́gun, ó ní ẹgbà.
ok Babátúndé Aláyọ̀ndé ẹ̀gbọ́n Síkírù nìyẹn ẹgbẹ́ fún wọn ẹgbẹ́ fún 100 Sulaiman Níyì ta ló jẹ́ bẹ́ẹ̀ oyè wọlé sọ́kọ̀. Alhamdulillah orúkọ tèmi ni Mustapha Ìṣọ̀lá Ọlátúnjí àgbà kí onísàkárà number 1 Obesere. So à ń ṣọjọ́ ìbílẹ̀ nìyẹn inú wa dẹ̀ dùn pé ó ṣẹlẹ̀ báyìí báyìí fẹ́ kó iná lórí Alhamdulillah ọpẹ́ ní fọlọ́run. Àgbà kí onísàkárà worldwide. ẹ kọ́kọ́ bá ń fẹ́ lulu yẹn náà kọ́kọ́ wọlé náà. àṣeṣe tún ṣe bí a bá ṣe èyí tán a ó ṣe míì sí i àṣeṣe tún ṣe. ọ̀gá Alhaji Abbas Akande Obesere aṣíwájú kò ṣe fi hàn ni àwa ti wà láti kékeré láti wà pẹ̀lú wọn títí dé nìyẹn kọ́gà ó bá da láti kékeré títí dé sìn yẹn ajẹ́pọ̀gà yẹn ò da nìyẹn ṣé ó ti yé so ọ̀gá wa èèyàn dáadáa ni wọ́n ní gbogbo ọ̀nà nílẹ̀ yìí lókè òkun anywhere ká bá ti lọ àlàyé máa ó free pẹ̀lú wa so àwọn náà máa ń ṣe bá ṣe fẹ́ òun la fi wà pẹ̀lú wọn lé ní. àwọn ìwà wo lẹ kó lára wọn. ìwà pọ̀ o àlàyé títí wa ẹni kí ó bá fẹ́ kàlàyé ẹni kí ó bá ti mọ system àlàyé pẹ̀lú àlàyé wọn níjà àlàyé máa jẹ́ nìkan kó máa fojú sọ̀rọ̀ kò bá yẹ ti mọ̀ pé àlàyé ìṣèbà kan gbọ̀ngàn á ti yí ẹ̀ so kò lè síjà àlàyé gan-an ó dẹ̀ understand ẹ̀ kó bá ti understand wọn so kò sí gòbè ọ̀gá tiwa ó dúró dáadáa onílù lèmi mi ò ṣe olóyin bẹ̀ máa tún try nínú oníkàlàyé kọ ni ó ní pé awuyewuye Obesere kọ́mọ̀dà o Mustapha tún jí bọ́bọ́ ẹ̀yin méjèèjì ẹ̀yà bá mi fòjé jẹ wọ́n torí Ọlọ́run ẹ̀yà bá mi fà wọ́n ọmọ kékeré ẹgbà àgbàlagbà ẹgbà kẹlọgbéyẹwò ẹgbà ara àwọn olùtawà ló ti ṣe yẹn ni ẹ̀bùn Ọlọ́run kọ́lọ́run bá ti fi rán kò dìbò àkóbá ṣe yẹn ṣe wàhálà Ọlọ́run fi rán so ká kọ́ àṣà ká lulu àṣà káwọn èèyàn jó lágbo kágbó má dọ̀ number 1 àlàyé jẹ Ọlọ́run ló fi rán a lè sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ Ọlọ́run ló fi rán. kí ni àdúrà yìí kí dẹ̀ lẹ́lẹ́ ní fún àwọn èèyàn tó ń wo bàbá. àdúrà mi sí Ọlọ́run ni pé kọ́lọ́run jẹ́ bàbá tó ń ṣe bẹ́ẹ̀ délé. àdúrà mi fọ́lọ́run ni pé ló fọ́gà mi kan túbọ̀ tún ṣe ètò tó máa jù báyìí lọ ẹni tó ṣe 60 lágbára Ọlọ́run á ṣe 120 lágbára Ọlọ́run wá ṣe 200 kọ́lọ́run bá fẹ́ wọ́n dẹ̀ ti ń ṣe àdàbọ̀ láti kékeré àìní ṣe àdàmọ́ kọ́lọ́run má gbé bá wọn gbogbo àwọn olólùfẹ́ wa àwọn music lovers wọ́n ṣe wọ́n kú gbogbo àwọn kú náwó torí àti social media bàkí cd wà ń ta gan gbogbo ẹ̀ náà rà Ọlọ́run wa túbọ̀ máa bùkún wọn àní fi wọ́n ṣàwátì àní jọra lójú àwọn náà ní jọra lójú wájú wa torí pé àwọn pa wálé àwọn yẹ wọn sí so bó ṣe rí nìyẹn thank you so much Mustapha Ìṣọ̀lá ọmọ akíṣemọ́yìn Ọlátúnjí àgbàkí onísàkárà worldwide ọkọ sára Obesere number 1 ó dúró dáadáa. ṣọ́ọ̀ṣì gbé fún ẹ ẹ̀gbọ́n bọ́lá ọyá lọ máa mú wa gbọ́dọ̀ wà ṣọ́ọ̀ gbé fún ẹ gbọ́dọ̀ wà kọ́kọ́rọ́ nìkan náà mú fún ẹ mo mọ̀ kọ́ fún ẹ kọ́kọ́rọ́ bọ̀ sí ìwé eléyẹn gangan ẹ mọ̀ bá ń sọ lẹ́ẹ̀kan ẹni àní àtàbẹ́ fún nílé kò sí mọ̀mọ́ fẹ́ fò nílé ó ti yẹ ẹni yẹn kò mọ́ra ẹ̀ èmi nìkan ni mo mọ ẹni yẹn nínú ara títí mi ó ti yẹ ilé tá à ń sọ yìí wà ní Ìbàdàn ní Ayégún ẹjọ́ ń ta property yẹn wọ́n máa pè ní Umai property ó ti yẹ yín Umai so the spell ẹ̀ fún mi. Woman property, Woman City property ní Ìbàdàn ìyẹn ní Ayégún èèyàn máa gbá bí challenge yẹn wọlé àbí èèyàn gbá bí challenge yẹn wọlé ó ti yé ọmọ bí sọ́ọ̀ máa gbà débẹ̀ nìyẹn bí o gbọ́ okay all right kọ́kọ́rọ́ lẹ́yìn rẹ̀ kọ́kọ́ rà á ní gbogbo dẹ́tà sọ yìí kò sí èyí tí mo kọ́ ń bẹ̀ fúnra mi o mo máa ra gbogbo ẹ̀ ní mo máa rà á ní kò ṣe pé kíkọ́ torí àwọn ọmọ onílẹ̀ máa ń dà mí láàmú gan wọ́n máa ń wò pé àwa ò ní àlè pariwo táwọn bá ṣe jàǹbá fún wa so mo ti láwọn experience kan sẹ́yìn so mi ò kí ń sábà sọ pé mo ń ra lẹ̀ mọ́ ó ti yé ẹni tó fẹ́ gba kọ́kọ́rọ́ yìí ẹni yẹn ò mọ́ rẹ̀ ẹni yẹn wà ń bí báyìí màá pe ẹni yẹn jáde tí n bá ti ń
ẹni yẹn kọ́kọ́rọ́ yìí láti ìṣẹ́jú ẹ̀yà iná ló ti ní tiẹ̀ o kì í ṣe ilé tó ti kọ́ tán o ilé tó ti kọ́ tán ni ntọ́kọ̀ kú bẹ́ẹ̀ ni pé mi ò tí ì kú mo fẹ́ kú gan ní gbogbo ìjẹta mọ́ jẹ ni àmọ́ ọlá pé a ti dájọ́ sọ́nà àwọn ibìkan wà tó sì nídìí àwọn àtúnṣe kọ̀ọ̀kan lára àwọn ilé tí mò ń sọ yìí ó ní ò jẹ́ kí n sọ pé mo ti kú lẹ́yìn kíkún nìkan ṣoṣo mo dẹ̀ mọ̀ pé nǹkan tá pa ọlọ́run kánà mi bí ìṣe fún ẹwà ṣe fún ara ẹ pẹ̀lú dùnú àtayọ̀ àtàlàáfíà tí mo sọ ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó yá máa bọ̀ lé mẹ́rin yẹn aláì àbí tí n bá sọ lé mẹ́rin yẹn láti ìṣẹ́jú àyà yìí ẹni yẹn ilé yẹn ti di tiẹ̀ tiye orúkọ ẹni yẹn Sharafadin Salaudeen. DJ, anybody DJ. Oore láti ìsìn náà ló ti di tiẹ̀ o kò sí ọ̀rọ̀ ẹni sí mi ò jẹ gbèsè lórí ẹ̀ o ilé tí mo rà ní kọ́mpìnì ló ń tà mo dẹ̀ rà á kì í ṣe pé bí àwọn ra lẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ débi pé mo nílẹ̀ máa yọ ẹlẹ́nu bàbá mi aláàjì mi la kó dájì mi jẹ́ ẹ̀rọ ọ̀kan ní dájì mi jẹ́ ẹ̀rọ ọ̀kan bàbá mi ẹkú jókòó sà bẹ́ẹ̀ tí ní máa ṣe náà mo ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe kọ́ mi mo ṣe ń wùwà ẹ̀ olójú orú kábíyèsí sà gbogbo eléyìí tí mo fi ṣe yìí mi ò fi ṣákúmọ́ mi ò dẹ̀ fi yọ̀ǹgẹ̀ àwọn tí ò tí ì ṣẹlẹ̀ rí nílé orin ni mo máa ń láìkì láti ṣe láti lè fi máa ó ti yé ó ti yé láti máa fi tọ́ àwọn èèyàn wa sọ́nà láti lè máa ronú pé ká ṣáà máa ṣe dáadáa pẹ̀lú ara wa náà ni ó ti yé yín mi ò fi ṣákó bá a bá rí ẹni tó wà ń bì tó bá ronú pé bóyá mo fi ń ṣègbè mi ò fi ṣègbéraga o bọ́lá ń ṣe dá èmi nìyẹn èmi máa ń láìkí kí n ronú àti múnú èèyàn dùn níwọ̀nba tí bá lè ṣe tí ò ní pa èmi náà lára ó ti yé yín torí náà ẹ̀yin àgbààgbà tẹ́wà ń bì ẹ jọ̀ọ́ ẹ finú súre fún mi ni ẹ finú ṣàdúrà fún mi ni mi ò sọ pé mo fẹ́ kóyàn kankan tí rònú pé èmi ló yẹ kí n ṣe kan báyìí báyìí ẹni tí ò báyìí tí ì ṣe é sì á padà ṣe é. orúkọ mi ni Astrop Prince Femi West Ìràwọ̀ ọmọ Obesere. kí lẹ lè sọ nípa Obesere. Nǹkan tí mo lè sọ nípa pápá nǹkan tó pọ̀ rẹpẹtẹ ni nítorí pé I'm a juju artist but Obesere tó jẹ́ bàbá fún mi ọmọ oní fújì ni àtòní jùjú àtòní pop àtòní fújì gbogbo wa ló kó mọ́ra nínú gbogbo àwọn onífújì òun ni number 1 tó kó àwọn oníjùjú mọ́ra àti hip hop artist. Alhaji Abbas Obesere àgbà akin ìbẹ̀rùbojo tábánikà fún wọn níwà màá fún wọn ní 98% bẹ́ẹ̀ ni tọkàntọkàn màá fún wọn ní 98%. gbogbo orin wọn pátápátá kò sí eléyìí tí ó wọ táwọn kò sí eléyìí táwọn nífẹ̀ẹ́ sí kò sí eléyìí tí gbogbo àgbáyé ò nífẹ̀ẹ́ sí. ẹ bá mi kọrin kan. arápálámà ti gbàjọba o ìjọba kínní ó gbàjọba orin ó gbàjọba ìlú ẹ gbọ́ bí mo ṣe ń wí ẹ gbọ́ bí mo ṣe ń kọrin ẹ gbọ́ bí mo ṣe ń pèdè ìgbè kíké ṣóun ní tẹyẹ lóko orin kíkọ ní tèmi àjẹ́ ìjọba tí mo gbà yìí o àsàn wá sówó àsàn wá sọmọ torí pé èmi ṣàmò nílùú mi èmi ṣàmò lèdè mi èmi ṣàmò lohùn tí mo fi ń kọrin. Obesere tí wàá sọ wípé gbogbo olórin tó ń bọ̀ lẹ́yìn ẹ̀mí ayọ̀ rápá láti gbàjọba ó lójú olórin tó lè sọ bẹ́ẹ̀ wípé gbogbo olórin tó ń bọ̀ lẹ́yìn ẹ̀mí ayọ̀ rápá láti gbàjọba. Alhaji Abbas Obesere ọmọ rápálá Agbake of Yoruba land. I wish you long life and prosperity, sir.
mo tún kí yín fún ti ìṣílẹ̀ yín gbogbo wọ̀tùwọ̀tù tó ń sọ lórí TikTok mo fẹ́ fún wọn lésì but papa sọ fún mi wípé kí n ní sùúrù wípé àgbà tó bá lómi nínú wọ́n ti ní kì í dún eléyìí tí ó bá lómi nínú ló máa ń pariwo ilé méjì tán ní sí Lẹ́kì mo débẹ̀ ibẹ̀ náà mo ti lọ gba voice wọn tó wà ní abọ́ mi mẹ́ta ti Ìbàdàn mo débẹ̀ mo witness yẹ so àwọn míín wà tó jẹ́ pé wọn ò kọ́ lé wọn ṣe nǹkan kan wọn á lọ máa ṣe camouflage ilé onílé tí papa ò rí bẹ́ẹ̀ tó Obesere ò rí bẹ́ẹ̀ mo kí yín ẹ kú oríire sà Prince Femi West Ìràwọ̀ juju artist ọmọ astrop. Kilarigbo TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.